ayé ọmọ aráyé lẹ̀ ń wò lóde ń o. Àkàndá mo tún kí n nílé ilé ẹ̀dẹ̀ yìí níbikíbi tẹ́ tún ti láǹfààní láti tún máa wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí. Wàhálà àti ìdààmú ò ní dé bálé yín, ẹ̀ ní gbégbìn ẹ̀ ní gbésin lágbára Ọlọ́run. Àkàndá ẹ bá mi béèrè lọ́wọ́ wọn. Lọ́wọ́ ta ni ẹ pé kí ni mo ṣe fún wọn, kí làkàndá ṣe fún wọn. Gbogbo àwọn tí wọ́n ń ṣépè fúnra wọn láì kì í ṣe mi, gbogbo àwọn tí ń bú mi lórí kí ni wọ́n ń bú mi lé lórí. Pé lápè pa o. Ẹ wo ènìyàn. Náà ni mò ń béèrè lọ́wọ́ wọn pé kí ni nǹkan tí mo ṣe fún wọn, kí ló dé, kí ni tó ṣẹlẹ̀. Ṣé èèwọ̀ ni láti gba ọ̀rẹ́ ẹni tàbí ọmọ ìyá ẹni nímọ̀ràn? Yorùbá ti wí tẹ́lẹ̀, wọ́n ní bọ́mọ ìyá méjì bá wọ̀yẹ̀wò tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n jáde padà, ẹ má béèrè tí wọ́n sọ nínú ilé, ojú wọn ni kẹ́ wò. A jẹ́ pé nínú nǹkan tí mo sọ, òótọ́ ọ̀rọ̀ tó korókorò bíi jogbo ń bẹ ń bẹ ọ̀pọ̀ níbẹ̀ yanturu, ṣùgbọ́n ayé kò tọ́ bí ó kọ olóko. Ẹ wo ènìyàn, ẹ ò ráyé lóde náà. Kí ni nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ sí mi lé lórí, kí leléyìí tí wọ́n ń bú mi lé lórí, kí ni nǹkan tó fa ìpè nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí? Ohun tí Àkàndá sọ ni wípé rally kọ́ ni yóò gba Odùduwà Republic fún wa. Yes, I said that. Òótọ́ ni pé Àkàndá ní tó bá wá kàráǹgídá tẹ́ bá fẹ́ ṣe rally, ẹ má wọ aṣọ tí wọ́n ya Odùduwà Republic sí lára tàbí gbé bánà lọ́wọ́. Yes, I also said that. N ò sì déédéé sọ bẹ́ẹ̀ ni Ṣàngó bá tójú ẹ̀ wọlẹ̀ láéláé kò ní bá wọn bọ́ bá kò só. Majority àwọn tó ń sọ̀rọ̀ sí mi, majority àwọn tí ń ṣépè fún mi, majority àwọn tí ń bú mi, àkọ́kọ́ n tí mò ń ṣe fúnlẹ̀ Yorùbá tàbí tí mo máa ṣe fúnlẹ̀ Yorùbá, wọn ò ní ṣèdá kan rẹ̀, wọn ò lè ṣèdá kan rẹ̀. Irú wọn là á pè ní kò ṣe, kò jẹ́ ní tí ó ṣe ó ṣe. Majority àwọn tí ń sọ̀rọ̀ tí ń bú mi, tí ń ṣépè fún mi, emotion tiwọn ni wọ́n fi ń sọ̀rọ̀, kì í ṣe ìfẹ́ ọmọlàkejì tàbí ìfẹ́ Yorùbá ni wọ́n ní dọ́kàn tó bẹ́ẹ̀. Majority àwọn tí ń bú mi, tí ń ṣépè, tí ń sọ̀rọ̀ sí mi, wọ́n fẹ́ wá bí atẹ́gùn lásán ni wọ́n ó tún fẹ́ padà bí kòrókòró. Ìdí ni wípé they are not consistent. Wọ́n ń jó kiri bí ewé ojú omi ni. Facebook ló sọ wọ́n di sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ ti rí i pé ó yàtọ̀ síra wọn. 17 years ní broadcasting, ògo ni fọ́lọ́run. Ẹ ò lè fi mí wí ẹni tó kàn déédéé ra fóònù, tó ra dátà, tó sì bọ́ sórí Facebook, tó kàn ń bláàbù káàkiri, tí ń sọ tẹnu rẹ̀ àti tẹnu rẹ̀ bá àtẹ̀yí tí tẹnu rẹ̀ ọ̀bá tí ń sọ káàkiri. Ẹ rí i pé ó yàtọ̀ síra wọn, kò ṣeé fi wéra wọn. Ọ̀rọ̀ pọ̀, èpè pọ̀ nílé elépè. Ohun tí wọ́n ń sọ ni pé mo gbowó lọ́wọ́ ta ni, ta ló fún mi lówó? Ṣèjọba Buhari ló fún mi lówó? Ní bóyá mo ti gbowó lọ́wọ́ ìjọba APC, ta ló fún mi? Ẹ dákun APC, ẹ wá fún mi lówó, mo nídìí owó. Àkàndá tó bá jẹ́ pé mo tẹ́wọ́ gbowó lọ́wọ́ dúdú tàbí funfun, lọ́wọ́ èèyàn, lọ́wọ́ ẹgbẹ́ kan tàbí èèyàn kan, gbogbo tí mo fàárọ̀ kójọ yìí, tí mo fọ̀sán kójọ, tó bá dalẹ̀ kí n má rí mọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé n ò tẹ́wọ́ gbowó, ṣùgbọ́n tí ẹ ń sọ
káàkiri wípé mi Àkàndá gbowó ayé lóṣù lé bá dandan o ayé náà ni ó fi dandan sí lọ́rùn ewé àtàyí tátàdì kọ̀ka báyìí làparò òkè bẹ́ẹ̀ fogún ọdún ṣiṣẹ́ bẹ́ẹ̀ fogún ọdún fojú ọwọ́ ṣiṣẹ́ fẹ̀yìn ọwọ́ dànù láàrin ìṣẹ́jú kan ni. èdè ni wípé ìfẹ́ Yorùbá tẹ́ ẹ lẹ́ níràlẹ̀rálẹ̀ ni a lè fi wé ìdá kan nínú ìfẹ́ tèmi Àkàndá ní sí Yorùbá ṣé ká gbé èdè àti àṣà Yorùbá lárugẹ la fẹ́ sọ ni àbí ní fífi ẹ̀mí ẹni lakú nítorí Yorùbá ẹnìkan ò lè jókòó ka Germany jókòó ka Egypt jókòó ka Kenya jókòó ka Libya kọ́ máa pe ogun níbi tí àwa wà níbi tí àwọn ọmọ tiwa wà kókó ọmọ tiẹ̀ kú nílé kọ́ máa sọ wípé tó bá lè dà kọ́ dà káwọn èèyàn máa jáde náà ni ìfẹ́ ìlú kọ́ nìyẹn ìfẹ́ ara ẹni ìmọ̀ta ara ẹni ni àti ká lè sọ pé à ń sọ̀rọ̀ no. Yes, àgbà tó ṣubú tó wẹ̀yìn wò kò ní nǹkan mú wájú ni torí pé tí àgbà bá ṣubú kò nídìí láti ṣẹ̀ṣẹ̀ wẹ̀yìn wò kó tẹsẹ̀ rẹ̀ mọ́rin ni n tí mo mọ̀ ní pé ilé ayé ta wá eré ìje la wá sá àwọn àgbà sì ní ẹni tí bá ń sáré ìje kì í wẹ̀yìn Àkàndá ò lè wẹ̀yìn. kéèyàn ó tó dìde dandan ni kọ́ra bàbà ká tó délẹ̀ ìlérí dandan ni ká la kòtò ká la gegele kọjá káwọn ọmọ Ísírẹ́lì ó tó dé Kénáánì kó tó délẹ̀ ìlérí wọ́n rọ́kò wọ́n ṣẹrú nílé àjèjì ẹrú náà ni Yorùbá ń ṣe nílé àjèjì Nàìjíríà lọ́wọ́. ṣùgbọ́n Yorùbá ní béèyàn bá rojú àréǹgbà míì tí ó bá fi sùúrù ṣe yọ padà jẹ̀bi bọ ọbẹ̀ then kí ni mo ṣe tó burú jù kí ni mo sọ tó burú jù mo pe Sunday Igboho gẹ́gẹ́ bí àbúrò sí ẹ̀gbọ́n mo advice ẹ̀ wípé ogun eléyìí kì í ṣe ti ẹnìkan ogun gbogbo ilẹ̀ Yorùbá ni tí gbogbo Yorùbá ọba ti dìde kó náà ó fìdí mọ́lé ṣé mo ṣe nǹkan tó burú mbẹ̀ wípé tí ẹ bá fẹ́ jáde ẹ má gbé bánà tí wọ́n kọ Odùduwà Republic dání ṣé mo ṣe tó burú mbẹ̀ ẹ má wọṣọ tí wọ́n ya Odùduwà Republic sí ṣé mo ṣe nǹkan tó burú mbẹ̀ ìdí ni wípé tí ẹ bá kó méjèèjì dání kò sí nǹkan tí wọ́n máa táàmù ẹ̀ sí òfin ni wọ́n lò fún ní Nàìjíríà treasonable felony ẹ fẹ́ dojú ìjọba bolẹ̀ ni ẹni tí wọ́n bá kó wọn ò ní fílẹ̀ ẹni tí ìjọba bá gbé wọn ò ní fílẹ̀ ẹ dákun ńbo làkàndá ti kọjá àyè ńbo làkàndá ti sọ̀rọ̀ jù ńbo làkàndá ti sí ọ̀rọ̀ sọ. nígbà tí mo béèrè lọ́wọ́ yín wípé ṣé rally kọ́ la máa fi gba Odùduwà Republic you think I'm not making any sense? Fúlàní Gàmbàrí ta láǹbá jà àwọn ò kí ń fẹnu jà ọjọ́ wo lẹ ti rí tí wọ́n protest but wọ́n ní action wọ́n ní program wọ́n ní mission wọ́n sì ń tẹ̀lé project wọn Yorùbá ò ní project kankan àfi ká takora wa then gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ sórí social media Facebook YouTube nkankan tó jẹ́ pé àkàndá ọ̀rọ̀ lẹ fi ń ṣe title àkàndá ọ̀rọ̀ lẹ ń fèsì àkàndá ọ̀rọ̀ lẹ ń ṣépè fún àkàndá ọ̀rọ̀ lẹ ń sọ̀rọ̀ sí tèmi bá sọ kí ló dé tí wò ó gbégbá bí tó bá jẹ́ pé lóòótọ́ ìfẹ́ Yorùbá lẹ ní lọ́kàn tí kìí ṣe personal interest tí kìí ṣe hatred yín sí Àkàndá tí kìí ṣe personal emotion sí yín tó jẹ́ pé n ti ń dùn gbogbo yín lọ́kàn tó bá pẹ́ ẹ padà sọ because mi tí mọ nǹkan tí mo sọ tó bá dìjò àwọn ọ̀jọ̀gbọ́n gbà wípé ọ̀rọ̀ ti wà nínú ọ̀rọ̀ tọmọ yẹn sọ o mo rí àwọn platform kan táwọn èèyàn ti sọ wípé ẹ má jẹ́ ká kó ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yìí dànù tán ìdí ni wípé òótọ́ ọ̀rọ̀ ògidì ọ̀rọ̀ ń bẹ nínú wọn ṣé lóòótọ́ ni Yorùbá ti rẹ́dì protest tó ti wáyé kí ló ṣẹlẹ̀ àwọn tó protest lẹ́kọ̀ọ́ ní last week ó dàbí ẹni pé Yaba ni kí ló ṣẹlẹ̀ sí wọn mo ní fídíò lọ́wọ́ ń bì wọn ò tí ì ṣe rally ọ̀hún pé 10 minutes táwọn ọlọ́pàá fi dé wọ́n ń kọrin Fẹlá àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ títì kọ̀ọ̀kan náà jọ ìwọ̀n wọn jọ ń kọrin Fẹlá bọ̀tì nígbà tí wọ́n kó àwọn tó ń protest sínú mọ́tò pọnpọn ọlọ́pàá tí wọ́n kó wọn lọ sí station anybody ó tẹ̀lé wọn nínú àwọn tó jókòó kalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá ń pariwo tẹ́ wá ń ṣépè yìí mélòó nínú yín ló wà ní Nàìjíríà lọ́wọ́ báyìí ẹnìkan ò lè jókòó ka UK kó máa pe ogún bì ẹnìkan ò lè jókòó ka Egypt kó máa pe ogún bì ẹnìkan ò lè jókòó ka ogún bì ẹnìkan ò lè wà l'Amẹ́ríkà kó máa pe ogún Nàìjíríà ìjà ọpọlọ ni Yorùbá jà now ẹ̀rí gbáǹbí ẹ ti pariwo ayé ti rí ọ̀rẹ́ dì gbọ́dọ̀ ṣe wọ́n
ṣé Yorùbá ò lágbára mọ́ ni a lè ró mọ́ a lè perí wọn mọ́ tá a bá ka wọn mọ́bì kan kí ló dé tá à ń gbé sórí orí ìròyìn kí ló dé tá a ṣe lápapọ̀ so ńgbà tẹ́ bá ti gbé gbogbo nǹkan sórí ẹ̀rọ ayélujára ariwo tó gbàgbóró kan kì í ṣe pé Yorùbá fẹ́ ṣe rálì mọ́ Sunday Igboho fẹ́ ṣe rálì ni wáì tẹ́ máa gbé pírẹ́yọ̀ bọ́ọ̀dì gbogbo ìlú lórí ẹni ẹlẹ́ni nìkan kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí is my brother kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí ẹ̀ lè mú sí ẹ̀ lè yọ kúrò ńbẹ̀ mo sì fẹ́ràn rẹ̀ bí ẹ̀mí and again mo sì mọ̀ wípé ó wúlò fúnra Yorùbá àwọn èèyàn kan dúró ní dúró wípé a fẹ́ rídìí àti ẹ̀fẹ̀ kọ́ wá dánra rẹ̀ wò that means láti wo ẹlẹ́yà ni wọ́n ń dúró dè ẹlòmíà lẹ́nu ló níjọ́ jagunjagun tó bá mọ àsìkò tí wọ́n rìtírìtì òun ló mogun jà mọ̀jàmọ̀sálà makin lójú ogun òpònú jagunjagun ní mọ́ jàjà wẹ̀yìn lẹ́gbẹ́ tó bá ti fèsì bátù báyìí oúnjẹ alọ́niran kò ní padà sẹ́yìn rárá àtúnramúnìjẹkùn ntí ọlọ́gbọ́n jagunjagun fi jà nìyẹn tó bá jà lọ́wájú díẹ̀ yóò tún padà wá sẹ́yìn yóò wá sinmi díẹ̀ yóò ti stọ́dì àwọn tí ń bá jà kí ni wọ́n ń lò kí ló ń fẹ́ fi kún tòun ariwo lórí social media kọ́ tá a bá pariwo Odùduwà Republic from now till 1000 years a lè rí gbà kí ni tá a nílò ṣé bá a la kàwé ṣé bá a la láwọn ọ̀jọ̀gbọ́n ṣé bá a la láwọn amòfin àna tòfin ariwo kọ́ la nídìí kì í ṣe rálì ta lè fẹ́ protest sí ṣé president tó jí tó jẹun tó lóògùn tó lọ sùn padà ńlẹ̀ fẹ́ protest sí. and if care is not taken bí Yorùbá bá fowó ara wọn dá wàhálà lẹ̀ sọ́jà ó tún gbàjọba ẹni tó méjò lórí ló ti kú ẹ mú nídìí ẹ ló ń jà pìtìpìtì. ìní mo fi sọ tẹ́lẹ̀ wípé èmi Àkàndá ò ní kọ́mẹ̀ntì lórí Odùduwà Republic mọ́ ó dẹ̀yìn October 1st dáadáa ni yóò ṣẹlẹ̀ o tẹ́ ẹ bá jáde ẹ̀rín farapa ò kò sí nǹkan tí yóò ṣe yín o ṣùgbọ́n ṣé ìṣòro wa nìyẹn sọ́nà àbáyọ sí ìṣòro wa ni protest yẹn kí lè rè ta fẹ́ jẹbọ̀ níbi protest yẹn ó wà very very important ó yẹ ká mú jáde ta ni yóò lead wa fún protest very important ó yẹ ká mú jáde. kì í ṣe pé ká kàn believe wípé ẹ jẹ́ ká ṣe rally ẹlòmíín fẹ́ jáde fún rally kò mọ importance rally tó fẹ́ jáde fún. lágbájá wa ń jáde ó ń fèsì Àkàndá ọ̀rọ̀ Awikonko wọ́n ń ṣépè wọ́n ń bú mi ń gbọ́dọ̀ mọ́ play ẹ̀ fún ìmí ò tiẹ̀ ṣe é gbọ́ kí n tó gbọ́ 2 seconds ń bẹ̀ ẹ ti mọ̀ pé kò ṣe é play. ẹ ti rí i pé Yorùbá ò ṣe é kú fún. lèmi sọ́ra mi dẹ́lẹ́wọ̀n o kí n lè jà fúnra mi kí n sì jà fáwọn ìran tí ń bọ̀ lẹ́yìn torí ẹ̀ mo ṣe sọ́ra mi dégún òpònú kan ó sì tún dúró sórí social media yóò mọ̀ pé ọ̀lẹ ni tí ì bá sọ̀lẹ̀ ó yẹ kó síjú ẹ̀ meanwhile akéde nǹkan tí mo ń ṣe ọlọ́mọ ẹ̀ kò lè rán ọmọ ẹ̀ kó ṣerú ẹ̀ òun gangan ò lè bọ́ síta kó fèsì àwọn tí mo ń fèsì. ẹ wá ní mo gbowó lọ́wọ́ ta ni tí n bá tẹ́wọ́ gbowó lọ́wọ́ ẹnikẹ́ni kí n tó ṣe nǹkan tí mo ṣe kí gbogbo tí mo kọ́ ẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé àríyìí sọlẹ̀ ń sọ o bẹ́ẹ̀ bá ti ń fojú ọwọ́ ṣiṣẹ́ ọwọ́ dànù ni o tó bá jẹ́ pé ìran Yorùbá lẹ fẹ́ jà fún ní tòótọ́ ẹja tí ń lọ́tọ̀ ojú ọ̀run tẹ́yẹ fò láì faragúnra wọn Àkàndá ṣe lé ìdẹ́niwọ́ ṣe míì kò sí ẹni náà tí yóò ṣe nǹkan tí mo ń ṣe àfẹn tí yóò ṣe jù bẹ́ẹ̀ lọ tàbí ẹni tí ò ní ṣe tó kì í ṣe nǹkan tí mo fẹ́ ṣe gangan nìwọ ó ṣe no because èmi ni mo ní àlá mi ìwọ ní àlá tiẹ̀ lọ́tọ̀ onífìṣàn tiẹ̀ lọ́tọ̀ this is my own vision I am an agitator
mo dá agitation for Odùduwà Republic kalẹ̀. From there àwọn tọ́jọ́ jọ̀gbọ́n lóríṣiríṣi ni wọ́n ń pè mí. To God be the glory. Àwọn tí wọ́n tó mi bí lọ. Wọ́n nímọ̀ tí wọ́n kàwé káàkiri àgbáńlá ayé ni wọ́n fún mi lóríṣiríṣi ìmọ̀ràn. Bẹ́ẹ̀ bá lẹ̀ ń ṣe báyìí kò sẹ́ni tí ó support yín o. Ẹ ṣe gbégbá bí ẹ ṣe gbégbá bí ẹ ṣe gbégbá bí ṣé bí n táwọn fẹ́ náà ni kí òmìnira ó dé báran Yorùbá. Gbogbo àwọn tó wá jẹ gàbálẹ̀ alórí ká lé wọn kú o. Káwọn ọmọ wọn bọ́ síbẹ̀. A lè fagídí lé wọn ọgbọ́n ẹ̀rọ ẹ̀bẹ̀ bá làhọ̀dí bá ṣe dọ́gbọ́n lé wọn kú o. Lọ́nà tòfin ńlá lè gbà ariwo wa lónìí tí next 10 years. Because kò sí nínú òfin Nàìjíríà pé tó bá dàsìkò kan ẹnìkan ó pín ẹnìkan sọ pé òun lọ lóòótọ́ kì í sí nínú òfin. Tó bá súyàn yọ sọ pé òun lọ. Látọjọ́ tí Hong Kong ti ń pariwo ṣé China ti release wọn. Catalonia náà fẹ́ gba republic tipẹ́tipẹ́ wọn ò láǹfààní ẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n lò ó lọ́nà ọpọlọ lọ́nà ọgbọ́n wọ́n fún wọn ní autonomous state. Catalonia ní Spain wọ́n dàbí Niger Delta ni wọ́n dàbí Yorùbá ni. Wọ́n ní èdè tiwọn official language ara Spain náà dẹ̀ ni wọ́n wà. Wọ́n wá ní ìpínlẹ̀ 5. Ọ̀dọ̀ wọn la fẹ́ lè sọ pé nǹkan ọrọ̀ ajé pọ̀ sí jùlọ nílẹ̀ Spain. Báwo ni a ní seaport a ní airport wọ́n fi internal generated revenue wá fìdí nọ́ọ̀tì làwọn náà rò ó. Pé à ìntàfi máa fowó wa bọ́ àwọn èèyàn míì ó yẹ ká máa lò sílẹ̀ wa ni. Bí Catalonia ṣe wà lára Spain dòní wọ́n ní president tiwọn. Go and verify. Wá South Sudan, North Sudan, òótọ́ tí wọ́n dìjàngbọ̀n kí wọ́n tó padà bá wọn dá sí ọ̀pọ̀ ẹ̀mí ló ṣòfò. Ṣé dandan ni kẹ́mi ọbọ̀ ká tó gbòmìnira ni kò lára Nàìjíríà ni? A lè gba òmìnira ká sì gbọ́n òye ìmọ̀ ni wọ́n ń lò. Gbogbo ogun kọ́ la gidi lè ṣẹ́ o. Dẹ̀ kí wá lọ́ àfèpè kí ló fa àtáàkì lórí àkàndá ọ̀rọ̀ Awikonko. Ṣé bẹ́ẹ̀ mi tiẹ̀ sì ń gbìyànjú ni ẹ̀yin náà ẹ gbìyànjú tiyín náà o. Ẹni tó ṣe bí àtẹ́ a ní kò sá ó mú kó lù pa ẹni tí ò sì rárá ń kọ́. Ìnìmọ̀ pé ọjọ́ wo ìsinmi ogun ìgbà wo ló tó lè dohun ìtàn ọ̀tẹ̀ nílé ọ̀tẹ̀ ìlàjò ọ̀tẹ̀ rèé o níbi gbogbo ọjọ́ wo lẹ̀dá yóò sinmi ogun ìgbà wo ló tó lè dohun ìtàn ọjọ́ wo ni Yorùbá fẹ́ sinmi dúnkù tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọjọ́ wo la fẹ́ fẹnukò a lè fẹnukò láíláí ọjọ́ wo la fẹ́ gbẹ́rù dókè wá ìtẹ́ wá ń pariwo rálì. Èmi ò against Odùduwà Republic àwọn tó wá against ẹ̀ outrightly kí lẹ ṣe fún wọn. Yorùbá youth movement tí wọ́n dìde níwò tí wọ́n wọ́de àwọn tó ṣe rálì ń bẹ̀ pọ̀ jà àwọn tó ṣe rálì ní London lọ. Wọ́n against Odùduwà Republic totally. Did you against them? Ǹjẹ́ ẹ ṣépè fún wọn? Ǹjẹ́ ẹ bú wọn bẹ́ẹ̀ ṣe ń bú àkàndá ọ̀rọ̀ Awikonko? Wá ìtẹ́ wa ń bú mi ṣépè lọ́tọ́ sí mi ni. Tàárọ̀ tọ̀sán talẹ́ interest Yorùbá ní ń bẹ lọ́kàn mi so ó ní jù mí lọ ni. Ẹnìkan kàn déédéé jókòó sínú yàrá ẹ̀ òun náà kàn tẹ kámẹ́rà síwájú yóò dẹ̀ mọ́ blab. Facebook sọ mí di sọ̀rọ̀sọ̀rọ̀. Broadcaster lèmi iṣẹ́ mi ni mo ń ṣe ó yàtọ̀ sí sáré wá. Now jẹ́ n play nǹkan táwọn tó ṣe rálì níwò jẹ́ n play nǹkan tán sọ fún ọ kó lè mọ iye àwọn tẹ́ fẹ́ ṣépè fún.
divide Nigeria. We all know, as we all know, that if tree can never be in the forest, and we know we united we stand and divided before. We want Nigeria to be that when we are one Nigeria and not in division. For every airline that is watching this video, we all know any move or anybody that is working towards dividing of the nation are nothing but thieves, because all they do is find a way of oppressing and a kind of marginalizing the people of their domain. We will never stand and watch, because we know silence in the kind of surface of that kind of thing is nothing but injustice, and we stand for justice. One Nigeria, one nation. Thank you. Can you imagine àwọn youth movement, Yorùbá youth movement, gbogbo ẹ̀ ló máa ń gbórúkọ Yorùbá pọ̀n, ṣùgbọ́n ìṣe àtiwá wọn yóò wá mú tọ́mọ àlè dání. Nígbà tí èèyàn bá pe ní tẹ́gbẹ́ bá pe rẹ̀ ní Yorùbá youth movement fún Yorùbá bẹ́ẹ̀ yẹn, meanwhile bí wọ́n ṣe kágbádá kọ́rùn tán ká sọ tuntun kọ́rùn, ìyà ń jẹ wọ́n lábẹ́lẹ̀ o. 99% wọn ò níṣẹ́ lọ́wọ́ bọ́n ṣe ń ṣe rálì yẹn. Tá a bá wá sọ pé a fẹ́ ṣe rálì torí Odùduwà Republic, ta ló yẹ kó léwájú? Wọ́n há 1,000 naira lé wọn lọ́wọ́ ní wò ó, because Ọba Abdulrasheed Adéwálé Àkànbí APC ní anytime any day. Wọ́n Nàìjíríà ló dúró fún anytime any day. Ẹbí Fúlàní ní anytime any day. Ló fi tètè yá tí àwọn ọmọ síwájú pé ẹbẹ́ mi sọ fún Buhari pé èmi ò ègèsì wọ́n Nàìjíríà o. Kí lẹ wá ṣe fúnru wọn? Ǹjẹ́ ẹ bú wọn? Ǹjẹ́ ẹ ṣépè fún wọn? Ẹ rí nǹkan kan sọ. Ẹ jẹ́ n tó pílẹ̀ àfáà kan náà fún ẹ̀. Òun tiẹ̀ ọlá ní ìdí Odùduwà Republic for now. Tọ́ àti ní ìdí Odùduwà nation o nílẹ̀ Yorùbá, àfi tí a bá rí ọ̀nà àbáyọ sí àwọn nǹkan tí mo fẹ́ kà kalẹ̀ fún wa yìí. Odùduwà nation nílẹ̀ Yorùbá kò tí ì ṣe é gbà àti ìnílò rẹ̀ kò tí ì wúlò. Àbí tá a bá rí àwọn nǹkan tí mo fẹ́ kà kalẹ̀, tá a bá rí sọ́ọ̀fù lóko. Àkọ́kọ́ nínú àwọn nǹkan tá a kọ́kọ́ nílò ká tó máa clamor fún Odùduwà nation. Chief Gani Adams, Olóyè Sunday Igboho, ẹ̀yin ni mo fẹ́ rọ̀, ẹ má jẹ́ ká forí yín ká má fi fọ́ àgbọn o, torí ẹni tí wọ́n bá forí ẹ̀ fọ́ àgbọn kò ní ẹ dúró jẹ́ ń bẹ̀ o. Tí wọ́n bá fi lò yín, tíjọba bá fi ẹ̀sùn mutiny kàn yín, ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba tán bá fi kàn yín, kò sẹ́ni tó lè là ẹ́ níbẹ̀ o. Kò sí alágbára ayé kankan ò lè gbà ẹ́ níbẹ̀ o. Ẹ̀wọ̀n tàbí kan dájọ́ ọkú fún yín, torí pé ikú ẹjọ́ ọkú náà máa dá fún ẹ tán bá fi ẹ̀sùn mutiny kàn, ẹjọ́ ọkú náà máa dá fún onítọ̀hún. Àwọn ìwà téèyàn máa wù, ìgbésẹ̀ téèyàn máa gbé, àwọn téèyàn lè ṣe tíjọba fi máa fi ẹ̀sùn mutiny kàn yàn, irú rẹ̀ ní pípariwo abẹ́gba Odùduwà nation táwọn èèyàn ń pariwo. Èyí tó bá sì tì síwájú ìjọba máa gbá mú o. Èmi ò sọ pé ká má gba Odùduwà, á lè gba Odùduwà nation, a ní ìdí ẹ̀ lóòótọ́, a ní ìdí Odùduwà nation, a ní ìdí, kì í sẹ́pà ní ìdí ẹ̀, ṣùgbọ́n láì bá kọ́kọ́ ṣe àmójútó àwọn nǹkan tí mo fẹ́ kà kalẹ̀ fún ayé àti ní ìdí ẹ̀. Àkọ́kọ́ nú àwọn nǹkan tá a kọ́kọ́ ní èdè ká lọ ṣàmójútó, tá a bá ti rí ọ̀nà àbáyọ sí ó náà ni ká kọ́kọ́ lọ pa ìgun Aláàfin Awólẹ́run. God bless you my brother. Afa kini Afa Abdulhakeem Amọ̀fẹ́ ọ̀nà lórúkọ ibi tí mo ti píìkì fídíò yẹn nìyẹn, mo mọ̀ pé àwọn náà ni wọ́n ṣe. Afa yìí analyse ẹ̀, ó sọ̀rọ̀ tọmọpọlọ dání. 1,
a fẹ́ gba Odùduwà Republic àbá fẹ́ ṣe rálì ẹnu Yorùbá òkò a nífẹ̀ẹ́ ara wa bàbá nífẹ̀ẹ́ ara wa bẹ́nu wá bá kò bó bá jẹ́ pé oko kan náà lọ́dẹ wa ń dẹ lóòótọ́ pé mo sọ̀rọ̀ dọ̀ sí mi ìwé bọ́yẹ káwọn èèyàn máa sáré àtáàkì mi. now àti ìsọ̀rọ̀ tàì tí ìsọ̀rọ̀ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ti jáde wọ́n dìbọ́ǹkì ẹ̀ wọ́n láwọn ọmọ nǹkan kan pa rálì àwọn ọ̀dọ́ ẹ̀ dákẹ́ ẹ̀ sọ nǹkan kan. àwọn tó tún wà níwò wọ́n jáde outrightly wọ́n condemn ẹ̀ wọ́n debunk ẹ̀ ẹ̀ dákẹ́ ẹ̀ sọ nǹkan kan. ṣùgbọ́n mi tí mi ò against ẹ̀ tí mi ò debunk ẹ̀ ṣùgbọ́n tí mo sọ fún yín wípé ó ní ọgbọ́n àti ètò tí wọ́n fi gbà á. èmi expect àwọn àgbààgbà Yorùbá láti sọ̀rọ̀ láti jáde sọ̀rọ̀ wọ́n náà máa sọ̀rọ̀. tán bá ti sọ̀rọ̀ tí mo bá tẹ̀mí Àkàndá bá ti rí i pé wọ́n ṣetán láti síwájú káwọn ó ti wá síwájú káwọn ọmọ bọ̀ lẹ́yìn kí ló dé kódà èmi gan lè jáde láti ṣe rálì ṣùgbọ́n ká sọ ọmọ ọlọ́mọ lábẹ́gún dé ká sọ ọmọ ọlọ́mọ ká ní kọ́ ọmọ ọlọ́mọ máa jíṣẹ́ dé tòrótòró mi ò lọ́wọ́ ń bẹ̀. majority àwọn tí ń sọ̀rọ̀ tí ń ké fatafata lórí social media ẹ béèrè lọ́wọ́ wọn kí ni èjì wọn ní June 12, 1993. níbo ni wọ́n wà ní 1993? bí n ò débi tójú ogun ti gbóná girigiri mo rìn láti Kásò lálágbàdo dé Yànà Pájà kí n tó pé tó Ebeneseri ìyìn lọ́lọ́run ràn mí lọ́wọ́ dé kí n tó padà sẹ́yìn. ó ní iye ẹ̀mí tó lọ ń gbà náà. bí wọ́n bá kéré ń gbà náà ṣé wọn ò gbọ́ èyí tó ṣẹlẹ̀ ni. lọ́dún mẹ́rin àkọ́kọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ OPC ó ní iye ọmọ ẹgbẹ́ OPC tó pàdánù ẹ̀mí wọn sí Ọ̀wọ̀ ńgbà tí wọ́n ń lọ sí Arigidi Àkókó èmi náà wà ní ọmọ ẹgbẹ́. mọ́tò mo bá lọ ni mo wá lọ tí n fi bá mọ́tò tí wọ́n fi lọ Kazeem ọ̀rẹ́ mi ń bẹ láàrin wọn kò padà wálé ọmọ yìí eléso kì í ṣe pé wọ́n lọ jà lọ́wọ́ wàhálà ń ṣẹlẹ̀ lórí àjọba lọ́wọ́ àwọn Palace Boys ni wọ́n kó síbẹ̀ kí wọ́n máa sọ pálásì. àwọn tí wàá ń lọ sí Arigidi Àkókó jẹ́ẹ́jẹ́ olóyè Gani Adams ń ṣènáwó bóyá òkú bàbá ẹ̀ bóyá òkú màmá mi ò rántí mọ́. nígbà yẹn la wá sáta bọ́ọ̀sì rẹpẹtẹ kálukú wa ní ó sanwó bọ́ọ̀sì ẹ o owó mọ́tò lèmi wá lọ. nígbà tí n ó dé wọn náà ti lọ mo dé ṣọ́ọ̀bù ya Kazeem wọn ló ti bá wọn lọ ó dùn mí débi pé àṣé èṣù orí mi lọ́lọ́run wẹ̀ dànù. àwọn ń lọ sí Agirigidi Àkókó wọ́n dé Ọ̀wọ̀ kí wọ́n yàrá epo náà kọjá wájú Palace làwọn àwọn Palace Boys rò pé wọ́n fẹ́ wá bá wọn jà náà ṣínà ìbọn bolẹ̀ olókùn gbókò ẹni ìyá Kazeem òbí ju méjì lọ obìnrin nìkejì kò sẹ́ni tó bá pààrọ̀ rẹ̀. àwọn èèyàn ní mò ń gbìn bẹ̀rù sáwọn èèyàn lọ́kàn no mi ò gbìn bẹ̀rù sí wọn lọ́kàn. mò ń jẹ́wọ́ fún ọ pé abiyamọ lèmi náà bó o bá fẹ́ finá jóyàn kọ́kọ́ fi jó rẹ. ẹ̀yin tẹ́ ń pariwo lábúrọ̀dù ẹ wálé ẹ jẹ́ á rí yín níwájú bàbá ní tẹ̀lé. a dẹ̀ ń sọ fún wípé rálì dùn ṣe lókè òkun ju Nàìjíríà lọ. ẹ tún ká gidi borí bíi pàmò funfun ẹ wá ń sọ̀rọ̀ àlùfàǹsá sí mi ẹ ń bú mi ẹ ń ṣépè fúnra yín láì kí ṣe mi. kẹ́ni mo ṣe kí n mọ rà ń gbá yín. bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ ṣe nǹkan láṣeyè èèyàn máa ń fẹnu kò ní ẹ kọ́kọ́ jẹ́ kẹ́nu yín ó kò ń lé. olóyè Gani Adams ó ní I am ready if Yorubas are ready ṣé Yorùbá ti ready nítòótọ́. gbogbo yín pariwo Gani Adams
ọ̀lẹ́ tiẹ̀ ní irú kò tọ́ sóyè yẹn kíní kankan ó yẹ kó ti jáde kò lẹ́nu ni. ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò eléyìí lẹ́fẹ́ fi wé tayé àtijọ́ ńgbà tálàfin sígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. kábíyèsí o ikú bàbá yèyé Ọláìwọlá Àtàndá báàmì Lámídì Adéyẹmọ ẹlẹ́ẹ̀kẹta ẹ gbọ́ sà kábíyèsí ẹ sígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò pé kó lọ bá Ìbàdàn jà àbí kó lọ kọjú ogun s'Ógbómọ̀ṣọ́ káwá wòye ọmọ ogun tí yóò kó dání lọ. ẹ ń sọ̀rọ̀ gba tìlú rí péréte nígbà tìlú ò tí ì fẹ̀ tìlú ò tí ì pọ̀. ìní mo fi sọ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò tàsìkò yìí oyè ìdálọ́lá ni o. ìgbà tó lóyè Moshood Kásìmọ̀ wọ Ọláwálé Abíọ́lá jàre Ọ̀nà Kakanfò kí ló dé tẹ̀ tí sójú ogun pé kó lọ jagun ṣe bó lówó ni ṣe bó níṣòwò ni. oyè ìdánilọ́lá ni o. Ládòkè Akíntọ́lá ńjọ́ ló lójú ogun rí. Yorùbá kàn wà ní kọ̀rọ̀ ibì kan wọ́n kàn mọ́ tìyàn lọ́pọ̀pọ̀n láti ṣe nǹkan táwọn ò lè ṣe bó bá dẹ̀ ṣe tó bá jájọ́ lójú àwọn náà ní ògbẹ́ àṣejù ẹ̀ pọ̀ ju gìràgìrà etí ẹ̀ ti pọ̀ jù ọ̀tán ọjà jò lójú. kí gbólóhùn bẹ́ẹ̀ kó mọ̀ bá a fọ̀ làkàndá ṣe ń pariwo tẹ́lẹ̀ tẹ́ ẹni mórí wá kí n fọrùn lẹ̀ kí n mo gbé kí la gbé kí la jù advice ó ṣe wá di tí wọ́n ta wá ń fèpè ránṣẹ́ sọmọ ọlọ́mọ. mi ò against Odùduwà republic in tí mo against ní election 2023 mi ẹ já fọmọ Yorùbá kankan lè bá ṣe Tinubu ìbá ṣe anybody Yorùbá ò ní di election 2023 tó bá yẹ pé lóòótọ́ la ní ìgbà because kò sí ọmọ Yorùbá tán fẹ́ fà kalẹ̀ ìlànà tí wọ́n fi ń ṣe so wá ìta tó fẹ́ dìbò. Ntàkàndá sọ ni wípé adákẹ́jà bí èṣù ọmọ wọn láyẹyẹ ló yẹ kí Yorùbá jẹ́. Ariwo kọ́ la need ta la fẹ́ protest fún that is my question. Àgbáyé àbí ta lórí wa nínú wọn ta ló fẹ́ ká kó olóko yàtá wa Amẹ́ríkà ni àbí London. Ìntàwa náà lè béèrè fún òní state autonomy. Ká wà nínú Nàìjíríà because láti pín Nàìjíríà mi ò tí ì rí ẹni tí yóò pín báyìí mi ò tí ì rí strategy tá a fẹ́ fi pín báyìí. Tá a bá sọ pé a fẹ́ gbódùdúà republic a máa dúró di ẹ̀yà tó kù pé bóyá kí Yíbò náà gba Biafra káwọn Niger Delta ó lọ kí Middle tí ó gba nǹkan kan àní ìdí ẹ̀ ìgbà táwa rẹ́dì àwọn lè mọ́ rẹ́dì. Ṣùgbọ́n tá a bá béèrè fún autonomous state within Nigeria a máa negotiate pẹ̀lú federal government percentage tá a mọ̀ fún wọn nínú resources wa àwa la máa control ẹ̀. Ọlọ́pàá ló wà ní South West o immigration ni o custom ni o sójà ni o navy ni o air force ni o ọmọ Yorùbá ló máa control gbogbo ẹ̀. Ìyẹn ó sọ wípé káwúsá tó bá wà nílẹ̀ Yorùbá kó kúrò tàbí ọmọ Yíbò tó bá wà nílẹ̀ Yorùbá kó kúrò. Kí ló dé tá a máa ń sọ nǹkan tí ò lè ṣeé ṣe? Àwọn míì máa sọ̀rọ̀ wá ní káwọn Yíbò ọmọ lọ lú wọn ní o. Yíbò tó ti kọ́ máa ń sàn sékòó tó kọ́ máa ń sàn síbàdàn tẹni ọ wá máa lọ lú ẹ̀. Are you sane? Are you okay? Àbọ̀mọ Yorùbá tó ti kọ́lé sí Kánò Kàdúná tó ti lẹ́bí ibẹ̀ tó jẹ́ pé bẹ̀ ló bímọ síbẹ̀ làwọn ọmọ ẹ ti kàwé tẹ wá ní kọ́ máa bọ̀ ńlé. How possible? Ṣé yóò gbélé ẹ̀ ni àbẹ́kọ́lé mi fún ìgbà tó bá dé? Kálukú ti establish ara wọn síbi tán wà nídìí agídí
ọmọ Yorùbá tó bá wà ń bẹ̀ láàrin ọdún 5 tá a bá ti dá wà nínú Nàìjíríà achievement wa ni yóò pe àwọn ọmọ Yorùbá tó bá wà lájò wálé fúnra wọn pé ìlú wa ti dùn because I can bet it tí Yorùbá bá dá ṣèjọba ara rẹ̀ fódìdí ọdún 10 tí àbámọ̀ kan Dubai lẹ́yìn ẹsẹ̀ ẹ̀pàjá fún mi wọ́n jẹ́ gbogbo ọgbọ́n ìmọ̀ òye táwọn ọmọ wa ní lókè òkun kálukú wọn wálé láti wá lò fúnlẹ̀ Yorùbá majority wọn ń bẹ l'Amẹ́ríkà bẹ ní London ọkàn wọn ti wálé ṣùgbẹ́rù ń bà wọn ò lè wá. ẹni orógun rí ẹni Ṣàngó tójú ẹ̀jà kò ní bá wọn bú kòso kò ní bá wọn bọ́ bá kòso. èmi ò sọ pé kẹ́ ẹ mọ́ jáde l'October 1st o. èmi ò sọ pé kẹ́ ẹ mọ́ jáde l'October 1st o. bọ̀tì ọgbọ́n ṣe ni à ń gbé bánà dání ẹ má jẹ́ ó wáyé o kọ́ Odùduwà Republic sáyà ẹ má jẹ́ ó wáyé o. bùnmi tí wọ́n ń ṣépè tí wọ́n ń sọ̀rọ̀ àlùfànṣá èmi mọ̀ wípé wọn ò sí Nàìjíríà. tó bá jẹ́ pé fẹ́ Yorùbá ni wọ́n ní tòótọ́ àìdíà tí wọ́n ní kí wọ́n mú kalẹ̀ a kì í lóso lórí mi o. sẹ́wàá mẹ́gbàá ẹ̀ nà mí ni má ṣe nǹkan. nǹkan tó gbé mi wá nìyí o. tẹ́ bá fojú inú wo dáadáa ẹ rí i pé Àkàndá kì í bá wọn ṣe Facebook fracas pé àjọ ń tàùn síra wa lórí Facebook àbí lórí social media no. pé mo sọ̀rọ̀ sí èèyàn bẹ́ẹ̀ rí ẹnìkan náà ni. pọ́dẹ̀ ń sọ̀rọ̀ àlùfànṣá sí kábíyèsí ńlọ́mú mi gbára. mọ́nà sọ pé kódà lẹ́yìn ẹ̀ tẹ́niyàn ò bá ti sọ̀rọ̀ àlùfànṣá sáwọn ọba mọ́ ìyá tó bí mi nú mi ò ní dáhùn. bẹ́ẹ̀ ni mo dẹ̀ sọ. ńlẹ̀ fi máa rí pé majority èèyàn sọ̀rọ̀ sí mi tàbí sọ̀rọ̀ ń pa mi ò fún lésì. gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kọ́ là á dá lóhùn. yóò rí ewẹ́gbẹ́ ẹ̀ lórí sáni. gbogbo ọ̀rọ̀ gbogbo ẹni ó bú mi sọ̀rọ̀ sí mi kọ́ mo lè dá lóhùn. àwọn èèyàn tí ń gbọ́ wọn náà ń wò wọ́n bí akédèdèrìn bí aláìlóye. ìṣe gbogbo ẹni tó ń gbọ́ wọn ló ń tẹ̀lé wọn ló gbàgbọ́ nínú nǹkan tó ń sọ. because tó bá fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú fact and figure. tẹ́mi bá sọ nǹkan ń ó fi rísìn báàkì ẹ̀ ìdí tí mo fi sọ nìyí. àwọn ọlọ́gbọ́n olóye ọ̀dẹ̀ gbé yẹ̀ wò wọ́n jọ ọ́. wọ́n da ìta ẹnu ilé tó bá wà important ń bẹ̀ wọ́n ṣàmúlò ẹ̀. mi ò rò pa nílò láti máa takora wa lórí social media. ǹjọ́ wo lẹ rí tí kí mo wá sórí Facebook tí mo sọ pé òkè lágbájá kan sọ̀rọ̀ kan ó ní mo wá dìbọ́ǹkì kí ni tèmi pẹ̀lú ẹ̀. àìrọ́rọ̀ sọ ni àìrétò ṣe nìyẹn. àìrétò ṣe ni káyẹ̀sẹ̀ máa wá nǹkan tẹ́nìkan sọ káàkiri. mo fẹ́ dìbọ́ǹkì ẹ̀ yẹn náà. tó bá jẹ́fẹ̀ẹ́ Yorùbá lẹ ní ẹ sọ̀rọ̀ nípa Yorùbá. ẹ fún àwọn ọmọ Yorùbá ní options.
ẹ gbóríṣiríṣi oúnjẹ kalẹ̀ fún wọn. That means different topics, different kind of programs. Ìwọ ṣe tiẹ̀ kémi ò ṣe tèmi kélé ò ṣe tiẹ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀dẹ̀ gbọ́ yìí wọ́n gbọ́ yìí wọ́n gbọ́ yìí wọ́n gbọ́ yìí wọ́n mẹ́rin tó make sense inú wa. Àtẹni tó ń bláàbù. Wọ́n mẹ́rin tó mọ tí ń ṣe. Àtẹni tí kàn wá tí ó sọ káàkiri. Frustration ló ti ẹlòmíì sórí social media. Àìrí kan ṣe kan ìgbà tó jókòó. Emotion lẹlòmíì fi ń sọ̀rọ̀ nípa Yorùbá tó ń sọ yẹn. Wọn ò ní pẹ́ jó tán bíi kándù. Because wọn ò ní foundation tó solid fún program tó ń ṣe. Wá ìtẹ́ máa jowú mi. Ọlọ́run ọba ní fúnni lẹ́bùn ẹ̀bùn sí lọ́pọlọ kó sì pín kárí. Ẹ wàá bọ́lọ̀ ń jà nítorí ẹ̀rín. Ọ̀rọ̀ oríṣiríṣi nǹkan tí mò ń ṣe. That means mi ò yí ṣe one way traffic. Mo ní plan B, plan C, plan D, plan mi. Mo ní different kind of program tí ì tí ì ṣe rárá. Tẹ́nìkan kò dẹ̀ tí ì fọwọ́ kàn. Kí ni Yorùbá jàǹfààní ẹ̀? Kí làwọn ọmọ wọ́n jàǹfààní ẹ̀? Ntẹ́mi ń fojoojúmọ́ rò nìyẹn. Bọ́ọ̀ ni Yorùbá ti fẹ́ bọ́ lóko ẹrú kí wàá lo ṣe tí mi ò tí ì ṣe nípa kí Yorùbá ó lè bọ́ lóko ẹrú. Àríṣe láríkà àríkà ń bàbá règún. Yorùbá ní bí oore bá fẹ́ wọgbó èyí ó sì fèrègún fa padà. Bẹ́ẹ̀ ń ò dẹ̀ tí ì ṣe nǹkan kan lára nǹkan táwọn míì ṣe. Yes, kí ni mo tí ì ṣe ń ò tí ì ṣe nǹkan kan. Ìbà rẹ o. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọkọ Anna Dídéolú. Ojú ogun láyé ìgbẹ̀yìn lójú. Àkàndá ojú ogun láyé ìgbẹ̀yìn lójú. Orí jẹ́ ìgbẹ̀yìn mi ó sunwọ̀n o kí n dàbí Awólọ́wọ̀ o. Èmi Àkàndá òwò èrè òní pẹ̀lú iṣẹ́ mi sí Yorùbá. N ò dẹ̀ tí ì ṣe nǹkan kan rárá. Wọn ẹ̀sẹ̀ tó bàpò ní rìn mẹ́yẹ jáde. Kì í ṣe gbogbo ẹni tí wọ́n pè léèkàn tàbí tó wúlò fún ìlú ni wọ́n máa mọ ìwúlò rẹ̀ ńgbà tí wọ́n bá ń ṣe nǹkan lọ́wọ́. Ó dìgbà tí gbogbo wa bá fàdàgbé ètò rọ̀ torí ó dijọ́ òkórè kágbé ó tó yin rẹ̀ lágbẹ̀. Gbogbo nǹkan kọ́ ni àáyí sí fracas. Ìgbà tẹ́ wá ń bú mi tẹ́ ń ṣépè fún mi èèmù yín ni pé kémi náà mọ̀ dáín lóhùn kájọ mọ́ búra wa. That means mi ní nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn. I have many things to do. Láàárọ̀ dálẹ́ wákàtí tí mò ń ní fúnra mi ò tẹ́yọ kan. Ṣé ibo mo ti wá fẹ́ ráàyè tiẹ̀? Ẹ sọ gbọ́ pé lágbájá kan bẹ̀ màá ní mi ò kí ń wò ó. Mi ò ní time. Let me send it to you. Mi ò ní interest. Because n tẹ́mi ń rò ó ju táwọn ń rò lọ. Àwọn lè dúró sórí Facebook fódìdí wákàtí 3 o 4 o 5 o nígbà tí wọn ò níṣẹ́. Tó jẹ́ pé wọ́n kàn fi ń wá iléèwé táìmù ni. Ẹ lè fi wétà kàn dáná o. Màá lọ studio. Màá meditate. Màá jọ́. Wọ́n ṣàyọkà, wọ́n ṣèkórìtà kò yé mi, wọ́n ṣòwe Yorùbá, wọ́n ṣoríkì Yorùbá. Mo fẹ́ ráyè, mo ti rójú à ń sòṣì kiri. Mo ti rójú à ń ṣẹlẹ́yà kiri. Mi tí mo fẹ́ lè alára kọ́. Mo ti rójú à ń sòṣì kiri. Mi o. Tá a bá fọ́dọ̀ dún ní ìfọ́kò fún ìfọ̀kúfọ̀ ní ọ̀fọ̀ jáde. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, kò tí ì wù mí láti sọ̀rọ̀ nípa Odùduwà Republic. Ó dẹ̀yìn October 1st. Mo ń retí káwọn àgbààgbà Yorùbá jáde kí wọ́n sọ̀rọ̀. Bọ́n bá sọ̀rọ̀, Àkàndá padà wá sọ̀rọ̀. Bí wọn bá ti jáde, gbogbo ẹ̀yin tẹ́ máa jáde lọ October 1st.
ibi ò ní ṣẹlẹ̀ sí o bẹ́ẹ̀ ṣe jáde pé náà lẹ́sìn wọlé pé pẹ̀lú ògo Ọlọ́run. ìfẹ́ Yorùbá lẹ́ní kí Yorùbá wà lómìnira lẹ́ní wọn ò ní fẹ́ mi yín ṣètùtù wọn ò ní fẹ́ jẹ yín ra ìlú padà lágbára Ọlọ́run. Jésù Olúwa wa Takbir Allahu Akbar. pẹ̀lú ògo Ọlọ́run tó bá di lọ́jọ́ ìsinmi tí ń bọ̀ yìí kọ́lọ́run ó dá wa sí jùgbà náà lọ ẹ pàdé mi lórí ètò gbajúgbajà. interview tí mo ti ń sá fún láti ẹjọ́ pẹ̀lú different radio and television stations ó yẹ kí n sì kàn bẹ̀ lọ́jọ́ Sunday. kí ló ṣe pẹ̀lú kọ̀lí Amẹ́ríkà Abíọ́lá Dòsùnmọ́. fúnra tó lè fọwọ́ lẹ́rán. ó ní wíìs Àkàndá ọ̀rọ̀ Awikonko ẹ fẹ́ gbọ́ díẹ̀ nípa mi ń sọ tó bá di lọ́jọ́ Sunday pẹ̀lú ògo Ọlọ́run. láti December bí n ò bá parọ́ láti ń postpone ẹ̀ láti ń sún n ò rí sún mọ́ yóò dàbí ìgbéraga. lọ́sẹ̀ fún ọ tó lè fọwọ́ lẹ́rán kó máa wòye wọn. oríṣiríṣi rédíò àti tẹlifíṣàn station náà ló pè mí fún interview màmá sọ fún wọn pé n ò fẹ́ n ò ṣe interview. ìdí ni pé mo mọ̀ pé àwọn ìbéèrè kan ń bẹ tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ mi tí n ò sì ní dáhùn orí rédíò wọn ti mú Professor Bella. tómi lọ ṣàbẹ̀lò sí tómi pé. ńgbà tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò wọ́n sọ̀rọ̀ débi agbára rẹ̀ báwo lẹ ṣe ń ṣe é ṣe bẹ́ẹ̀ máa ń kírun mùsùlùmí ní kì í ṣe ìpa wákàtí 5 jẹ́ bó lẹ ṣe ń ṣe ọ̀ṣọ́. ibi tí yọ̀ǹda agbára rẹ̀ sí inú mọ́sálásí náà wọ́n sì ti pa bàbá. ṣùgbọ́n níwọ̀n bá àgbà tí a ti jọ sọ̀rọ̀ tá a dẹ̀ ti ṣàdéhùn wípé eléyìí tó bá ṣe é dáhùn nínú ìbéèrè táwọn èèyàn bá gbé mi náà ni wọ́n dáhùn ṣùgbọ́n lórí Facebook pẹ̀lú ògo Ọlọ́run Nigeria Time ó dàbí ẹni pé aago 7 ni yóò bọ́ sí ẹjọ́ yẹn Abíọ́lá Dòsùnmú pẹ̀lú ògo Ọlọ́run lọ́jọ́ Sunday tí ń bọ̀ yìí òun náà ni. ènìyàn yẹ ṣe ọwọ́ rẹ̀ wò ènìyàn. èmi ò tí ì mọ̀ mi ò ṣùgbọ́n mo mọ̀ wípé ẹ mọ̀ díẹ̀ nípa Àkàndá ọ̀rọ̀ Awikonko. Who is Àkàndá ọ̀rọ̀ Awikonko? ọmọ ènìyàn ẹ ò ráyè lóde náà. ẹ fọ́lọ̀ mi lórí péèjì yìí Àkàndá ọ̀rọ̀ Awikonko mo ní àwọn péèjì tó pọ̀ rẹpẹtẹ ewé àrùn òwe Yorùbá TV ẹwà èdè Yorùbá TV Àkàndá ọ̀rọ̀ another page náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ni kẹ́ subscribe sáwọn YouTube channel mi kò sẹ́lẹ̀ tẹ́ dé tẹ̀rín rí nǹkan kan mú níbẹ̀ ẹwà èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV òwe Yorùbá TV oríkì Yorùbá TV ìkórìtà kò yé mi àṣà Yorùbá TV àti Àkàndá ọ̀rọ̀ Awikonko. Yéṣu ti tọ́ o ẹni. bẹ́ẹ̀ ṣe ń lọ sùn ẹ̀ ní sùn lékú lọ́wọ́ ẹ má bínú tí ọ́díò kínní yóò bá dáa láti bẹ̀rẹ̀ mo gbàgbé láti lo tọ́yẹ kí n lò ní ọpẹ́ kí n tó rántí ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọọgba ni. dálẹ̀ abalẹ̀ lọ́wọ́ ẹ̀wẹ̀ nìyẹn ẹ̀wẹ̀
bẹ́ẹ̀ tí wàá ń lọ sùn ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ̀ ní sùn lékú lọ́wọ́ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ bá ti ń jí ẹ̀ jí pẹ̀lú àlàáfíà ara àtara líle ni. ẹ̀yin tẹ́ wà lókè òkun tó jẹ́ pé ilẹ̀ tí yín ṣẹ̀ṣẹ̀ ń mọ́ ni àbẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darí ilé àbẹ́ ẹ̀ṣẹ̀ ń lọ bí iṣẹ́ lágbára Ọlọ́run wàhálà ti dààmú òní dé bá irinṣẹ́ yín ò ní dojú ìjà kan yìí ò bẹ́ẹ̀ ṣe ń lọ láyọ̀ náà lẹ́ẹ̀mọ bọ̀ láyọ̀. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó jẹ́ pé tikútìyè ẹ dúró tì mí nínú òjò nínú òrùn nínú ìjàngbọ̀n nínú àlàáfíà ẹ̀ ń bẹ pẹ̀lú mi Ọlọ́run aláyọ̀ ní fi ń sílẹ̀. ẹ̀yin náà gbé ẹgbẹ́wò ẹtún ẹfúnwò ẹyẹwò ẹyẹwò sáàrin ara wa ẹ rí i pé pèdèpèdè yàtọ̀ sí ẹni tí ń tẹ̀lé ìdépè abimọ́rọ̀ ni ngùtìlẹ̀ ọ̀rọ̀ sọ. ètò wà tí mo fẹ́ ṣe ni kì í ṣe pa ẹ̀ṣẹ̀ṣẹ̀ wọn tá a ṣe kiri. ẹ jẹ́ ń dẹ́rìn pa ìgbà tí ń bẹ̀rẹ̀ mo kò léètì more than 500 topics n ò tí ì láǹfààní àti ṣe ju 3 lọ ń bẹ̀. bọ́mọdé ṣògbó. èròǹgbà mi ń gbà náà ni wípé ó yẹ kí n ní púpọ̀ lọ́wọ́ rẹpẹtẹ o kó tó di pa bẹ̀rẹ̀ o torí pé kọ́mọdé pa rọ̀rọ̀ sọ lónìí àní rọ̀rọ̀ sọ lọ́la. oore ọ̀fẹ́ Ọlọ́run ni kì í ṣe mímọ̀ ṣe tàbí agbára mi o. ntí Àkàndá sọ kọ́ ni o bọ̀tì ibo ni kí n ti bẹ̀rẹ̀ ìwo ni kí n kọ́kọ́ mú sọ ni. awẹ̀yìn wo kéèyàn tó dìde. àbímọ́ ni kì í ṣàwòṣe. ara bàbá ẹ̀wẹ̀ nìyàn. God bless you all ibi tẹ́ ẹ ti ń mówó àgbà náà ní wọ́bẹ̀ o. bẹ́ẹ̀ ṣe ń rówó ra dátà iná ò ní tánwó yín ẹ̀ ní di aláìní. ọ̀kankan nínú yóò ní tọrọ jẹ lágbára Ọlọ́run. ẹ rí ẹ̀yin òbí ìyá àti bàbá ẹ̀ ní gbèsìn ẹ̀ ní gbégbìn ọdún kò fẹ́rẹ́fẹ́rẹ́ ẹ̀ ní ṣọ̀fọ̀ ẹ̀ ní banújẹ́ wọn ò ní bọ́ bàtọ̀fọ̀ sẹ́nu ọ̀nà yín ẹ̀ ní sunkún lórí ọmọ. ẹ wá rẹ̀yìn ìyàwó lágbára Ọlọ́run ẹ̀ ní sunkún lórí àwọn ọkọ yín ẹ̀yin ọkọ ẹ̀ ní ṣọ̀fọ̀ ìyàwó pẹ̀lú ògo Ọlọ́run. wẹ́rẹ́wẹ́rẹ́ la bẹ̀rẹ̀ January oṣù kẹsàn-án mọ̀ tó ti ń parí lọ ẹ̀mẹ́wọ̀ tó bá parí lágbára Ọlọ́run àjọrí December àjọrí January ní àjọ kí Happy New Year ni. èmi Àkàndá ni mo róore ọ̀fẹ́ gbàjò torí pé n ò ní lérò pé n ó dòní. ogun jà afẹ́fẹ́ fẹ́ ìjì jà mo rò pé yóò gbé mi lọ ṣùgbọ́n Ọlọ́run sọ pé no ò ní bá lọ. mo bá ti wá rántí kò sí nǹkan méjì tí mo ń ṣe fún adẹ́dàá ṣẹ̀dá aláwòrán àbẹ́jọ pé kí n máa dúpẹ́ kí n kàn máa dúpẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ lọ. èmi ò kì í ṣe bí aláìmoore tọ́jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n fi béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run tí wọn kì í dúpẹ́ ìṣẹ́jú kan èmi kì í béèrè ọpẹ́ ni mo máa ń dún lọ́wọ́ Ọlọ́run torí pé mo mọ̀ pé mo lóore ọ̀fẹ́. tí n bá wòra mi lọ́wọ́ra mi bọ̀ máa wò ó wípé èmi náà kọ́ ìrìn kì í sọgbọ́n kì í ṣèmọ̀ mi bí kì í ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run ó ní ń ṣàánú fẹ́ni tí ń ṣàánú fún àánú mo rí gbà o. ọmọ ènìyàn ẹ ò ráyè. ìdí ni wípé àdúrà tí èmi gbà láti gba kékeré náà ni màá máa sọ wípé aláàánú mi aláàánú nílà oòrùn níwọ̀ oòrùn láríwá ní gúúsù àánú ní local government ní state government ní federal government Ọlọ́run jẹ́ ó wá mi rí. agídí kọ́ la fi ṣayé my dear sister mọ́ fagídí ṣe. ọ̀fẹ́ kó followers jọ kì í ṣe Àkàndá ọ̀rọ̀ ló fi gbókun o. ọ̀fẹ́ ní láìkì lórí YouTube lórí péèjì rẹ kì í ṣàkàndá ọ̀rọ̀ ló fi gbókun bí kò rọ́ọ̀bà soge yọ̀wọ̀ ẹgbẹ́ ìlú rí sani. ìdí ni pé bọ́ bá fi mí kójọ ilé tá a fi tọ́mọ ni èrè ní ó wo ilé tí ọba ti ní foundation wíwó ní wó. mo ti kọ́ lélẹ̀ mẹ̀mẹ̀ sórí apáta tátátátátátá níbi títí tí jìjì ayé kò lè. dédé orí àpáta Ọlọ́run ni mo kọ́ lè tèmi sí ní ọjọ́ wo. bọ́ ọ bá wá ń dúró dègbà tí yóò wò ó a jẹ́ pé Ọlọ́run fẹ́ wọ ọ palẹ̀ tán yánwúnyánwú nù torí pé ẹnikẹ́ni tó bá dojú ìjà kọ mí èmi kọ́ ní bàjẹ́ Ọlọ́run ní bàjẹ́ dẹ́n ká mọ́wọ́ lẹ́rán
ká máa wo ibi tíjà àwọn méjèèjì ó yọrí sí. nígbà nananana lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. alẹ́ lólóló yàyà mo láyọ̀ ni. wọn náà rí pé ó jọra wọn lọ ni ẹ má fi wéra wọn. bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo ti kọ́ lélẹ̀ mẹ́mẹ́ sórí apá tatatatata. ibi títí jìjì ayé kò lè dédédédédédé. nígbà nananana lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. alẹ́ lólóló yàyà mo láyọ̀ ni. bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo ti gbégbégbégbé ọlọ́run mi gágágágágágá mo ti fọ́gógógógó fọlọ́run lókè kékékékéké. èmi máa ń yin ọlọ́run nígbà gbogbo ni. mímí sínú àti mímí síta mi mo rí pé kì í ṣe agbára mi ọlọ́run nìkan ló lè ṣe é. wá máa ń lè dára mi bọ́ mo sì tún ń bọ̀ yàn ṣé agbára mi wá ní àbọ́lọ́hún. ibi títí jìjì ayé kò lè dédédédé. More than 17 years on radio and TV. ìwọ rò pé o kàn lè dédé rí kọ́ lórí ẹ̀kọ́ kọ́ dẹ̀ débi tí mo dé immediately no wàá ṣiṣẹ́ fún ni. followers mi ni wọ́n ń wè o àwọn tó subscribe sórí YouTube mi ni wọ́n ń sáré lé torí ẹ̀ ló ṣe ń bú lágbájá tó ṣe ń bú tàmẹ̀dùn láì nídìí kọ́ ọmọ bàgá ni o ọmọdé tó ní tó ń bá dàgbà orí ẹyẹlé ló ń wọ́n máa jẹ kọ́ ọmọ orí ẹyẹlé ni ò ní jẹ́ ọ́ dàgbà o. Hallelujah mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. ẹni tó bá mọ̀ mọ̀ mọ̀. oore ọlọ́run rúnrúnrúnrúnrún kò jẹ́ ká jọjọjọjọ gbọ́ lọ́rùn mi gágágágágágá. bọ orun rí lásùn o bẹ́ẹ̀ bá lọ́rọ̀ pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹjá sọ̀rọ̀ lórí WhatsApp nìkan bóyá fẹ́ ṣe birthday greetings n tí mo fi ń jẹun àbẹ́fẹ́ ṣèpolówó ọjà lórí àwọn ètò mi ẹjá sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. òpònú kan ní àwọn èèyàn ń dáwó fún mi ní mi mọ ibi tí ó wà tí wọ́n ti dáwó fún mi o kò yé mi o. iṣẹ́ ọwọ́ ọ̀lẹ lọ̀lẹ́ ń jẹ́ o. lóòótọ́ làwọn fámìlì mi ò fi mẹ́lẹ̀ because mo ti sọ níjọ́ sí pé mo ní fans mo ní supporters mo dẹ̀ ní family. àwọn fámìlì mi ń bẹ tó jẹ́ pé àkàndá ó tójọ́ mẹ́ta gbà fèyí ra káàdì fèyí sí dátà àwọn yẹn ò wọ́n lágbára ọlọ́run ibi tẹ́ ẹ̀dẹ̀ tí ń mu àbùdí ń todò má sọ pé àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sà bí àìmoore ọlọ́run ni àbùdí ń todò àìrójú ọgbẹ́ lára omi àpò sàṣàmùrà ìgbẹ́ àpò yóò ní gbẹ́ fún rere lágbára ọlọ́run gbogbo ọmọ tọ́tara yín jáde gbogbo èso tọ́tara yín jáde ní ọ̀yàn tí ó yanjú lágbára ọlọ́run ó dàárọ̀ òun rè lásán o báyìí gàrí o. ibi títí jìjì ayé kò lè dédédédédédé nígbà náà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́.